tí bàbá wa Ọba Ghandi fi yan ìmáàmù ààfin fúnra àfà Tọ́líà ló sọ fúnra wọn pé àwọn kì í ṣe olóyè ààfin àtúnfi lánàá tí mo tún gbọ́ iná lẹ́nu wọn náà kó má láyé kí ni pé olóyè ààfin làwọn olóyè ọba làwọn náà ó di méní àáfà lòun kì í ṣe lè máa mú un àáfà sì ní ọba kọ́ ló fòun jẹ ìlú ló fòun jẹ ṣe ẹ imagine ẹni tó ó sì tó ẹ̀ǹgbà yẹn náà wo gbà náà làwọn àáfà àti àgbé ọba lọ kóòtù so ẹni tó gbé mi lọ kóòtù ẹ expect kó jókòó tì mí kó máa ṣàdúrà fún mi kí ni kí wá pè pé wá ṣàdúrà fún mi o tó sì gbé mi lọ kóòtù tí ń gbàyàwó rẹ mi ò pa ọ́ léèyàn mi ò gbalẹ̀ lọ́wọ́ rẹ mi ò ṣe nǹkan kan ju pé ẹ kó ẹjọ́ wá bá mi mo sì ní ẹ lọ yanjú rẹ̀ sí tẹ́ bá fẹ́ yanjú rẹ̀ sí. ó tán ọba wa wò pé nígbà tí ìmáàmù ti yá sí pé ìlú yàn gẹ́gẹ́ bíi pẹ́ọ́dà náà òun ni tí ọba yàn gẹ́gẹ́ bíi olóyè ààfin tí ó máa represent Islam tí ó máa jẹ́ representative àwọn mùsùlùmí ní gbogbo Ògbómọ̀ṣọ́ ó ti sọ pé òun ṣe olóyè ọba nísìn òun ò sì lè òun ṣe lè máa mú torí iṣẹ́ tán máa bẹ ìmáàmù láàfin lójú pé ìmáàmù bá wa ṣàdúrà lọ ìmáàmù afẹ́ ṣe àdúrà bíi kan ẹ̀rọ písà mùsùlùmí àbá ọ̀tọ̀ lásìlò òun ṣe bẹ́ẹ̀ ń tóun bàbá wa Ọba Ghandi ò sì fẹ́ yọ ọwọ́ ìṣèjọba ọwọ́ mùsùlùmí kò nù ìṣèjọba wọn tó bá tó ń dákẹ́ báwọn náà èyí nílẹ̀ tó máa padò pé kábíyèsí tó jẹ́ kìrìsìtẹ́nì wọn ò pe mùsùlùmí dá sọ̀rọ̀ wọ́n sì yẹn lòmíì nígbà jásí pé ayélujára náà nílé tí ìmáàmù kàn tó yẹ kàn ó yẹ pé ẹni tó máa pẹ́sẹ́ǹtì ìlú nípa ọ̀rọ̀ ẹ̀sìn àlàáfíà ìlú lẹ̀ ń jà fún ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ní mùsùlùmí lèmi bàbá mi mùsùlùmí ni mí mùsùlùmí làwọn ayélujára tí a bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ni kí mú nínú ọ̀rọ̀ ẹ̀sìn ó láàmú táwa lè dá sí mẹ́ tọ́rọ̀ ẹ̀sìn bá délẹ̀ láwọn levels kan ò ní pé àwa yìí tó fẹ́ yanjú ọ̀rọ̀ ẹ̀sìn l'Ógbómọ̀ṣọ́ nísìn ẹni tí wọ́n kọ́ pè náà ni ìmáàmù tó bá jẹ́ ìmáàmù tìlú yàn ṣùgbọ́n tí bá ti ń jẹ́ ọ̀rọ̀ ìlú àlàáfíà ìlú a gbọ́dọ̀ jọ reason ẹ mọ̀ jíṣẹ́ rí ẹ wo nísìn wọ́n ń jà ní Ísírẹ́lì wọ́n ń jagun lọ́wọ́ nísìn sáré kíní kalẹ̀ mọ̀ àfà tó bá níyàn ó mú ni ọmọ rẹ̀ náà ní jẹ́ tíà o gbogbo ìlú tí ò bá ti sí ìtẹ̀síwájú tí ò sí àlàáfíà ẹ̀sìn gan ò lè rinlẹ̀ ń bẹ̀ ẹ̀sìn ò lè dún ṣe àfà tí ogun bá ṣẹlẹ̀ nísìn lọ́wọ́ yàrá ogun tí wàhálà bá ṣẹlẹ̀ wàláhí tàláhì wọ́n bíyàn kan dá tẹ́lọ̀ kírun mọ́ṣáláṣí ẹ kálukú kírun wọ́n wulẹ̀ lágbo ní pé kálukú ẹ kírun lẹ́yìn o ẹ má lọ kírun mọ́ṣáláṣí ẹ kírun lẹ́yìn o bọ́ọ̀dì ò bá dùn bí ìgbẹ́ni lórí ẹ jẹ́ àpọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tì ìtàfi kọ́kọ́ ronú ni pé nígbà tí aláǹjà fún ẹ̀sìn tá a jà fàlàfíà ìlú tẹ́sìn bá yanjú tán tí ìlú bá bàjẹ́ ibùdó ti ṣẹ̀sìn nígbà tí ìlú dá làwọn kan wọ́ láti wá kọ́ mọ́ṣáláṣí sínú ìlú kan níjọ́ táwọn tí wọ́n gbé ìsìlámù wá s'Ògbómọ̀ṣọ́ tó pé wọ́n bá ogun tí wọ́n jagun lọ́wọ́ nílùú yẹn sí wọn ò lè wọ ọbẹ̀ pọ́n fẹ́ gbé mọ́ṣáláṣí àwọn fẹ́ gbé ìsìlámù lọ síbẹ̀ ni ebi àlàáfíà wà ń ìlú yẹn wà peaceful ìlú yẹn wà in order àwọn aláṣẹ ẹbẹ dáa púpọ̀ ó ní àwọn mùsùlùmí fi ráyè gbé ẹ̀sìn wọ bẹ̀ ebi nǹkan kan ni wọ́n ń ṣe l'Ógbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ kí islam tó wọ bẹ̀ kí kìrìsìtẹ́nì tó dé ẹ wá wọ̀rọ̀ kan tí bàbá yìí sọ nísìn ní ìjọ tí àfa bàbá Ọba Ghandi Afọlábí sọ̀rọ̀ máa fa àtọ́lé àyè náà nítorí sọ́ọ̀sì tó ṣẹ́jú márùn ọ̀rọ̀ ló sì débẹ̀ bàbá òdìdí ìmọ̀ràn fa àtọ́lé amánu lẹ́ kan bàbá sọ pẹ̀lú tọ̀rọ̀ ọ̀tọ́lé ní tí wọ́n rán ju pé ọ̀rọ̀ ọ̀gbọ́n Ògbómọ̀ṣọ́ lọ sáwọn jẹ́ àbádẹ́ máa sọ pé sáwọn fẹ́ wá kírun mọ́ṣáláṣí ni àwọn ò ní kírun nígbà ó sọ pé òun sì ṣe àwọn ò lè bá ọba tèmi ṣe ọba kólófò òun jẹ làwọn fi yan ìmáàmù ààfin ẹ tí wọ́n ń bú ọba pé wáyé tí wọ́n bá yọ ìmáàmù ààfin ìyẹn lẹ́kọ́ bó ṣe kọ́bọ́ nísìnyí gbogbo ń tẹ́ fẹ́ bó ṣe ni pé kọ́bọ́ ní ìmáàmù ààfin kọ́ yọkù ọba ò lè yọ mọ́ torí kí ló ìmáàmù ààfin ṣe tó fún bìyọ
àfa àtọ́lé ni kẹ́ ẹ jẹ́ kí wọ́n lọ ẹ wo ọ̀rọ̀ táwọn àtọ́lé aṣọ lánàá yẹn alhamdulillah ká ní ọ̀rọ̀ bá òun làáfà fi bẹ̀rẹ̀ látànà ọ̀rọ̀ tútù ó ṣeé ṣe Ọlọ́run ti yanjú ẹ̀ ti pẹ́ ẹ̀yin ẹ̀ wo wá sí àdúgbò náà ẹ̀yin olóyè ọba làwọn náà ẹ jẹ́ á ṣe dáadáa ẹ jẹ́ á ṣe kókó íńtàfẹ́ máa gbọ́ lẹ́nu lórí kútúbà nù kì í ṣe pé kábíyèsí ẹlẹ́ńdà wà láàmú kábíyèsí gbogbo oyún náà ó jẹ́ nǹkan tó bọ̀rọ̀ jẹ́ ẹ̀yin fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ ni àkọ́kọ́ nu gbogbo àwọn tí yìí wá sí Ògbómọ̀ṣọ́ tẹ́rí tí wọ́n ń dá sí ọ̀rọ̀ yìí nígbò tí yẹ kí wọ́n dá sí káàtì ẹ̀ ní lóòótọ́ ìmáàmù ìmáàmù kábíyèsí ọba Ghandi àti àfa àtọ́lé àti ẹ̀ ní muskilat tí wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n ń fa tóòtọ́ ìwọ tó bá jẹ́ ọmọ ìlú wọ́n ní ẹyẹlé ká tó bára wa wí aláàtà kan ò ní wá sọ̀rọ̀ kọ́ mọ́ wá bú ọba ìlú rẹ̀ kọ́ mọ́ wá sọ pé ẹni tó wù náà tó pọ̀ sí nífẹ̀ẹ́ máàmù tó wù náà dà bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ mọ̀nà àwọn àbí wọ́n pé ṣé wọ́n lè lọ yọnu sí ọ̀rọ̀ ìlú wọn bó àwọn ìwọ́n lè yọnu sọ̀rọ̀ ìlú wọn níjọ́ ọ̀rẹ́ ti gbọ́ káṣọ Abẹ́òkúta rí tẹ́lẹ̀ ríbu kàbí sára yan ọ̀dà akẹ́lẹ́ Ògbómọ̀ṣọ́ tí ń ṣe ríbu torí ẹ̀ kò sì nísìmí mọ́ ọwọ́ aláwọn nǹkan kò nísìmí mọ́ time to time ní post bí mo ṣe wà nísìn ẹgbẹ́ mo sì kọ́ pé máa sọ data bẹ́ẹ̀ ni mo tún bí sí. tá bá fi òru wá ṣàìsùn a máa fi ọ̀sán wa dáhùn èèyàn lónìí a máa fi ọ̀sán wa sàwọn ṣẹ́kọ̀ọ́ kan òun láfọ̀sán wa jẹ́ kò sáyè fẹ́ anybody bí mo ti wà ní kọ́ọ̀tù ti wọlé fóònù mi nísìn ó tó márùn-ún láwọn ṣe kí n attend sí ṣùgbọ́n Ọlọ́run pé Ọlọ́run lóko tó bá ti rò dé bo ló ti bá sẹ́yìn wa máa sọ̀rọ̀ kábíyèsí ọba Ṣọ̀ún àwọn táwa jọ mọ ìlú òní jáde ni ẹ wo Ògo Ìlọrin ni ẹ̀yin kan wí ọ̀rọ̀ kan pa nípa ọba Sulukambari Ṣéwù ọba Ìlọrin wallahu yasimuka minan nas la takafu dákọ̀ látàkàṣọ̀ la hawla wala quwwata illa billah ẹ̀yẹ sọ̀rọ̀ kan pa wọn táwọn Ìlọrin wà níjà wòrè mọ́ yín lọ́wọ́ so ẹ̀yin wá expect káwọn ilé ríbú kan lù kan ká máa wá bú Ṣọ̀ún ọba àlù tiwa ká wá dákẹ́ nítorí pé iná nífẹ̀ẹ́ ìmáàmù kò possible now it's not done that way a lè ṣe èmi yí ara mi omi ò tẹ̀lé ara mi ò lè gbé ní sọ́mà lè ẹ̀jẹ̀ yẹn máa ń dè ní máa ń wò mí pé ṣé ẹ̀jẹ̀ wọ́n ní blood is thicker than water so láàfin lè bú àwọn alágbàkọ yìí tábà sí alágbàkọ kan tó sọ̀rọ̀ ń pọ̀ Ògbómọ̀ṣọ́ níbi tí ó ti dá gbogbo wa àtẹ̀yìntẹ́jọ́ lólùfẹ́ ìbá fàtọ́líà ló yẹ kẹ́ ẹ jẹ́ kó yé wọn pé má dá sí kọ̀ọ̀kan wọ́n ti lu yín bẹ́ẹ̀ ni àmọ̀pá wọn ń jà ṣùgbọ́n àbẹ́kọ̀ dá sí tí a bá taari ẹni lọ́pọ̀ ara ẹni lọ́pọ̀ àní ríra lọ́wọ́n mọ́. kò sí ọba ìlú kan tá a máa rí fín bí ọba Olúwo ti di pé wà kíní kan ẹ̀ríkà sọ̀rọ̀ ọba Olúwo pé kíní kan ká wọn dá sírí ni ìlú wo ni òní tí wọ́n rán nísìn ìlú wo ni òní challenge tí wọ́n ń face sá dá sí ni. ẹ̀rí ẹ̀wọ̀n nǹkan ọmọ Ìlọrin kan rẹ o Prince Gambari ó ní Ṣéwù wallahu yasimuka minan nas la dakafu daraka wala takasha wala hawla wala quwwata illa billahi azim kéèyàn máa pọ́n ọba ìlú rẹ̀ lé báyìí wọ́n jẹ́ kó yí wa pé kò sí bẹ́ẹ̀ ti rí àwọn ọba lọ́ba tiwa táwọn náà wá ń pọ́n ọba abá wá ń pọ́n àwọn ọba wa lé irrespective of religion pé ẹ̀yin wá tó pé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má jẹ́ àtòrí ẹ̀sìn ẹ jẹ́ rántí pé ìlú Ògbómọ̀ṣọ́ ó contain ẹ̀sìn mẹ́ta mùsùlùmí kìrìsìtẹ́nì àtòníṣẹ̀ṣe kì í ṣe mùsùlùmí nìkan ló ní Ògbómọ̀ṣọ́ o kì í ṣe mùsùlùmí nìkan ló ní Ògbómọ̀ṣọ́ o lànàdà tún wọ́gẹ́nà àdá àbádẹ́ ṣe ń ṣe lù bí kan ẹwọ́ bomi ni nílọrin bó ti ṣe ń lù lọrin ìsìláàmù ló ń control lọrin gbogbo olóyè wọn náà sì lé olóyè ẹ̀sìn ni wọ́n àwọn onílọrin kò sí tí ń jẹ́ ọ̀tún kò sí òsì kò sí kíní kan ayẹ́kàn mọ́ rí balógun fúlàní balógun ajíkòbí balógun Gambari balógun kítúni balógun àwọn tó wọ́n ti lóye tí wọ́n nìyẹn
bó ti ń ṣe ń lọrin nu Ògbómọ̀ṣọ́ ilé kọ̀ọ̀kan ni wọ́n ní oyè tí wọ́n jogún ní Ìlọrin náà bá sí ní Balùgàmbàrí yẹn Balùgàmbàrí yẹn àwọn ilé ni wọ́n jẹ́ kò sílùú tí ò ní tó bẹ́ẹ̀ sì ni wọ́n nígbà bẹ́ẹ̀ ni wọ́n nígbà kẹ́ẹ̀rí ọba àlú wọn fín láyé l'Ógbómọ̀ṣọ́ kan náà Ògbómọ̀ṣọ́ kan náà lẹ́lòmí ó ti bọ́ sórí social media lẹ́mọ̀ bú ọba kọ́lá gẹ̀lòmí tó ń kọ́ wípé inú gbó ni adẹ́tẹ̀ ni àdìjẹ̀nù ń gbé ẹwù nǹkan ẹ̀yin tẹ̀sí jọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ̀sìn tó ń wòran ẹ̀yin náà sì ń bá wọn ṣí àpòkúrú nǹkan bẹ́ẹ̀ Ògbómọ̀ṣọ́ yìí náà lọ́ba ti lọ́wájú mọ́ṣáláṣí làwọn kan ti ń lẹ ọba Ghandi lóko láyé kí ló dé ọba kan wàá sọ̀rọ̀ níjọba bá sì wàá sọ̀rọ̀ yẹn ọba sọ̀rọ̀ àwọn eléégún even nítorí àwọn eléégún gan tó bá sọ yẹn mùsùlùmí yẹn tó ẹ̀ ya wèrè gan o àwọn mùsùlùmí torí ló dé ní Saudi tí wọ́n ti lẹ́sìn tó pé àwọn ibẹ̀ gan ni wọ́n ti ibẹ̀lẹ̀ ibẹ̀ gan la ti ń jọ pé pọ̀ àwọn ni wọ́n ń darí nínú ẹ̀sìn gan àwọn gan respect ìlú wọn àpáàtì ẹ̀sìn ìwọ lọ Saudi tó bọ́ lọ sí pé mùsùlùmí ni ọkọ lọ tẹ ojú lu wọn mọ́lẹ̀ tó máa dé tó wà ní sẹ́wọ̀n a gbọ́ pé wọ́n dá àfa kan padà dé Saudi ní òní mo ti gbàgbé kọ rẹ̀ ṣé ṣìkà àtàkùn kọ rẹ̀ náà ṣéwù kan báyìí ẹ mọ orúkọ ṣéwù Haúsá ni ẹni bá rántí orúkọ ẹni tí wọ́n dá padà ní Saudi tí wọ́n jọ kó sáàjì yẹn ẹran mi létí orúkọ ẹ̀ Saudi dá padà pé máa padà lọ́lé àgbà kó sáàjì sóyà kí lè dá padà nígbà tí wọ́n dá padà ìjọba Nàìjíríà ò sì wá jagun kẹ́ni ara o àjọ níní o ẹ lè dá padà o yóò ṣe ẹ̀sìn báyìí no oníkálukú ló ní bí wọ́n ti ń ṣe ń lù wọn. bí a yíyan máa jẹ́ ìpè tí màá gbà last o kò ti kó àtàrùn kọjọ́ ti lọ ni o. hello. hello. tó. yes sir. yes sir. ìbéèrè kan mo máa fẹ́ béèrè. yes sir. máa tẹ gbé sójú screen yìí. pé kábíyèsí Àgùnmánìyè wọ́n wá bá ń béèrè lọ́wọ́ àwọn tọ́líà lóòótọ́ ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ṣé lè sọ pé bàbá tọ́líà Àgùnmánìyè kínú ẹ̀dùn. lọ́ba tán. ṣé wọ́n lè sọ fún Kàbísọ́lá pé bàbá ẹ̀ Àgùnmánìyè ṣùgbọ́n tọ́líà ìṣàṣe bàbá ẹ̀ wọ́n jùlọ kò lè gbógun ọdún lọ́wọ́ ẹ̀ dípòdípò kò gbà tó bẹ́ẹ̀ ọdún 10 tán lọ́wọ́ ẹ̀. tọ́líà yẹn ló ń pariwo ní òní ìsinmi yẹn tí wọ́n wá lè sọ wípé tọ́líà Àgùnmánìyè tiẹ̀ dùn tẹ́lẹ̀ mọ̀ pé lórí burúkú ni gbogbo wọn. ṣé èèyàn lè sọ fún mi pé bàbá mi Àgùnmánìyè dípòdípò ọba ìlú his imperial majesty kí yóò mọ nǹkan tó ń ṣe. ẹ ṣe máa mọ̀ bí ọ̀rọ̀ tí kábíyèsí sọ kí kábíyèsí tó lè sọ ọ̀rọ̀ yẹn ṣèbí ẹnu wọn bá tí kábíyèsí sọ láàrin ìṣẹ́jú méjì yẹn ṣèbóun láti rí gbogbo àwọn àṣírí wọn ẹ̀. lẹ́yìn kan sọ pé ẹ àgbà ń sọ̀rọ̀ kù ṣé ká bàbá gbọ́rọ̀ náà àgbò ní jẹ́ káwọn ọmọdé mọ nǹkan tóun ti gbọ́ ìkún náà tó látọ̀ọ́dún kan àbọ̀ àgbọ̀gbọ́rọ̀ tó tán fi lọ ilé ẹjọ́. Hello. àwọn à ń gbọ́ yín fa kétékété là ń gbọ́ yín. so àgbọ̀gbọ́rọ̀ tó látọ̀ọ́dún kan àbọ̀ ògbọ́rọ̀ tó tán fi lọ ilé ẹjọ́ tí àgbà fi sọ̀rọ̀ àgbọ̀ǹdẹ sọ̀rọ̀ wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àgbà ni o. àgbà sì fèsì. wọ́n àlẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ṣé ẹ rántí ìgbà táwọn kí lorúkọ ẹ̀ wá wọ́n fi tẹ̀ lórúkọ muslim group yìí. àwọn rábítà. ìmúdéjì tí gbogbo wọn wá àwọn ibi tí iṣẹ́ àmọ̀tẹ́kùn Oòduà gbogbo wọn táwọn náà ti kángọ̀ wọ́n ti lọlé ayé ní fídíò bí. then you know these people ọ̀nà ìbúdè náà bá tiẹ̀ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹ kó jọjọ́ kejì. ṣe fídíò ibi báyìí láwa o ibi báyìí la ṣe ti ní àmọ̀tẹ́kùn yìí náà ni ìjọ tí wọ́n lọlé ayé lára náà tó lọ́ọ́ ń da gbogbo ẹ̀rù ọjọ́ Friday náà ni tọ́mọ̀ pé gbogbo yẹn àti lọ mosque then you should know there is more to this thing. nínú nǹkan tó ṣì ń bí mi èèyàn kan sọ̀rọ̀ ọ̀sán ń sìn láti wò bí nínú ni pé kábíyèsí ṣe prógráàmù 2 hours 20 minutes èèyàn kan ló bẹ̀rẹ̀ question kò ju ìṣẹ́jú méjì tó fi sọ̀rọ̀ nípa lèmọ́mù wọn
èyí máa mú ìṣòro bí àfòṣebọ̀ káàfin ní sùn. Ó ní mò ń sọ àwọn èèyàn ń wò wọ́n báyìí wọ́n ń dunnú orí wọn ń wú. Bọ̀ wíwò tán ń wò wọ́n ìwé ẹ̀gàn ni ìwéré dùn wò lọ́jà. Pé wọ́n rí massive tó ń tẹ̀lé wọn everybody báyìí bí fíìmù náà ṣe ń wò. Nítorí everybody ń wò pé ìgbésẹ̀ tó yẹ kí kábíyèsí ṣe kábíyèsí dẹ̀ mọ̀ nǹkan tó yẹ kó ṣe. Fi dẹ̀ máa ṣe ṣùgbọ́n kábíyèsí ṣì ń wò náà ni. Ṣé àwọn ọba kan wà tó jẹ́ pé irú Olúwo báyìí òun báyìí ẹ̀fẹ́ ẹ̀kọ́ lágídí. Àwọn kan wà tó jẹ́ pé they always come with clean hands when it comes to equity. Equity ni kábíyèsí fẹ́ ṣe o. So that everybody even àtàwọn tó ń tẹ̀lé gan sìn gan bábà tí ẹ̀rọ rí wọn lọ́la àwọn gan ò ní lè mú. Bẹ́ẹ̀ni. Irú jíìpì kò tán lé báyìí even majority of us 70% of us in Ìwó pé a mọ̀ pé tọ́ba làṣẹ ni we are not happy about it. I'm not a Muslim. But a mọ̀ pé tọ́ba làṣẹ gbogbo agbàfọ̀ náà bọ́ ilé ara àwọn tó ń tẹ̀lé àtòpònú kan tó sọ pé akọ́nilọ́gbọ́n akọ́ni mi ò tiẹ̀ mọ nǹkan tó máa ń pè rẹ̀. Ọmọ ọdún mélòó ni tó ń kọ́ni lọ́gbọ́n? Akọ́nimọ́sẹ́ ń ronú. Kọ́ni bá a ṣe ń ronú. Tó ní ronú. Bá a ṣe ń ronú. Ìjọba sì ronú ilé bàbá ẹ̀ gbogbo ìrònú tó ti ní ló ti fi rí. Ẹ ló fà. Pẹ̀lú yìí. Ìyẹn máa sọ pé akọ́ni bá a ṣe ń ronú. Ẹ wo gbọ̀rọ̀ ìmáàmù ẹ má fèsì tá ní ìmáàmù ọ̀ngàn. Akọ́ni bá a ṣe ń ronú ò ní wà tútù ò ní nǹkan kan ìwọ wá ń kọ̀yàn bọ́ ṣe ń ronú. Gbogbo ìrònú tiẹ̀ láyé yìí àwọn mélòó lòun ti ṣe ló ti ṣe consultancy fún táyé wọn ti nítumọ̀ tóun gan fìdí ẹni akọ́ni bá a ṣe ń ronú tẹ̀lé mọ́ iye àwọn owó lórí burúkú èèyàn. And nǹkan tí kábíyèsí sọ is very germane. Ogun ẹ̀sìn náà fẹ́ dálẹ̀ because some people will reason alongside with that kind of a man. Pẹ̀lú bọ́n ṣe àwọn náà ń kọ script fún wọn ọpọlọ wọn ò gbé. Ó ní iye comment tí mo ṣe bó ṣe ṣe ń kó òyìnbó gan ìkànnì wọn gan sọ wípé kì í ṣọ̀rọ̀ òyìnbó là ń sọ ọmọ Yorùbá ni wá nígbà tí ò lè dòyìnbó kọ àwọn náà dẹ̀ ń sọ PhD náà wá ẹ lè PhD náà wá ayé tiẹ̀ ò nítumọ̀. Ẹ lọ wo gbogbo péjì kàbí sanra bẹ́ẹ̀ bá kó òyìnbó sí a máa ṣe ẹ̀díìtì ẹ̀ bẹ́ẹ̀ mẹ́fà ní àwọn náà ṣe máa bá ẹ̀díìtì ẹ̀. Báwa screenshot ẹ̀ send ẹ̀ padà sí wọn ìgbà yẹn láṣẹ máa sọ wípé ìwà kì í ṣọ̀rọ̀ òyìnbó là ń sọ. And look at them and they are shouting and PhD náà òun náà ló show fídíò kan àfáà tí wọ́n sọ wípé PhD náà wá kìnnìkan even before the selection that means wọ́n ti perfect a lot of things and the àfáà is not even guilty based on the video tèmi gbọ́ because he doesn't even know anyone despite the fact ìgbà tó mọ̀ ṣé kò ní kúrò lẹ́yìn wọn ni ṣàfẹ́ bá tàn mí tí bá wà kọ̀ fẹ́ tàn mí ṣé lọ́la màá tún tẹ̀lé mi. kò possible náà ń dán mọ́ nìyẹn. gbogbo fídíò tó bẹ́ẹ̀ ń ṣó gan wọn mọ̀ fáwọn fi ń ṣe àwọn lẹ́sẹ̀ ló àwọn òpònú tí wọ́n ń tàn tó ń gba abáyá 300 naira ojoojúmọ́ tàn rí bi lọ. náà la mọ̀ pé Nàìjíríà lórí tí wọ́n náà pè and that's just the true picture. o. bọ̀ nǹkan tẹ́mi ṣàmọ̀ ni pé ẹ̀sìn wọn ọdún yìí ò lè parí tá a fi máa rí. lára wọn náà máa lọ èyí tó wá lásìkò rúra láti à lọ. ṣèbọ́bà ìlú tí wọ́n ó ti ṣe táwọn meeting ó ti ṣe omi sílùú láì ṣèjọba. wọ́n ti ń fún yàn ńṣẹ́ àbáwò nílùú. ṣèbọ́bà ìlú tiwa ló ń pín wá 1,000 kiri wọ́n ta ná 30,000 sínú ẹ̀ á máa dùn. ṣèbọ́bà ìlú tí wọ́n ń fọ́n wá 1,000 kiri nítorí páwọn oníyà ló kó jọ. ṣèbí báyìí àwọn ọmọ ìlú tiẹ̀ ṣe máa dáa. ṣèbí òun travel káàkiri pẹ̀lú owó ara tiẹ̀ ló mú nǹkan gidi wá lù wọn. ṣé ni everybody ò dùn pẹ̀lú nǹkan tó ń ṣe níjẹ̀bú ni program tó ti ẹ̀ ṣe just of recent gbogbo pípa ń gbé ṣe bí wẹ́ẹ̀ náà replicate l'Ógbómọ̀ṣọ́ this will be the second year and we are going to have something of that ọmọbìnrin làwà inú ti wá dẹ̀ ń dùn sí. so àwọn tó wá jọ ọmọkùnrin lórí wọn ò pé hello ò pé dẹ̀ka bá wá jójú lówó ọmọ náà wá dúró èèyàn kan náwó sí bàbá tèmi á máa lágùnmọ́ nìyẹn ẹ̀wọ̀n ni bàbá mi á lè ṣẹ̀mí ọmọ àlè náà làwọn ọmọ àlè káàkiri ọ̀tọ̀ wà ń bẹ̀ nìyẹn o. Akọ̀n tanra wa ni. Ṣé ẹ lè dúró ọmọ yín náwó sí págùn má nìyẹn. Ìgbà tí ọ̀ya rèrè. Ọ̀rọ̀ wo irú ìjà wo ló fẹ́ ṣẹ̀yìn àtọmọ yín papọ̀? Ó yẹ ká ẹ lọ béèrè lọ́wọ́ ìyẹn tó bá ní yàrá yé pé ẹ̀yin kọ́ lẹ́bi. Ọlọ́run mo fi ṣẹlẹ̀ rí. Bẹ́ẹ̀ kí ló ti ẹ̀ ṣẹlẹ̀ gan lórí pé ọmọ lẹ́yìn ìgbà tọmọ ti bú bàbá á bú bàbá lónìí á bẹ bàbá lọ́la. There is more to it o.
kò tí ẹ̀ ní ìdìpọ́n ṣe ẹ̀ ń wádìí máa mọ́ máa lè àmọ́ ọmọ kọ́ bọ̀ gbogbo àwọn tó ń sponsor wọn yẹn náà gbogbo wọn náà jọ máa dilẹ̀ lágbára Ọlọ́run. àmín àmín Ọlọ́run ẹ ṣe ẹ kú ètò. ẹ kú làákàyè ẹ kú ọpọlọ púpọ̀ kò ní bàjẹ́. mo sọ pé gbogbo àwọn tí wọ́n ń jẹ́ tọba láṣẹ àwọn tó rí wọn pé ni ṣé gbogbo àwọn tí wọ́n ti ń gbọ́ pé káríà ní ọdọ́ pé wọn ò ní fẹ́ rí fact kan àní entirely àwọn àtọ́lẹ̀ ọ̀dà èèyàn ní dá kọ́mọ́ níbi kankan tí ó ti dá náà tó kù sí èèyàn sì ní dá tán yányán èèyàn ní burú tán kọ́mọ́ níbi tí ó ti dá tẹ́rí fact tó wà mẹ́ẹ̀ ni wípé most of ẹ̀yin tẹ́ àwọn tí wọ́n pera wọn even bloggers ẹ̀yin náà wo yìí Àmọ̀tẹ́kùn ẹ máa wà bó sí mùsùlùmí o Àmọ̀tẹ́kùn ẹsẹ̀ mùsùlùmí ẹ máa wò ó àwọn dẹ̀ tó ń fún Àmọ̀tẹ́kùn ní award Mr. Bukola ẹ káàbọ̀ ṣé Ògúnmi ẹ ṣeun Mr. Ajani Ọláìdé ṣé Ògúnmi Gúnmi lọ Saudi àwọn Saudi lé Gúnmi padà ṣebí ebi ilẹ̀ Islam ni ṣebó yẹ kó yẹ ká bá fà pé ẹ̀rẹ́lẹ̀ àjọ níní ṣùgbọ́n kálukú ló ní mọ́ ti ń tòlú rẹ̀ ibi tí mò ń lọ nìyẹn ẹgẹ́ ṣe ń ṣe Ògúnmi táwọn Saudi lé padà bó kò ní ṣe hajj lẹ́gbẹ̀ẹ́ pé ní kálukú ní ọba kọ̀ọ̀kan ní àṣẹ lórí ìlú ẹ̀ bó ti wù kẹ́ kókó rí ṣebó wà láwọn kọ́ lọ Saudi àfi lọ́mọ́ká 10 million làwọn tó lọ sí ní yí ẹ̀yí lọ́jà wọn ò lè lọ ni wọ́n kó lọ sí mọ́ ní hajj lé lọ́dún yìí ẹ wo bọ̀bọ̀ kan náà mi ti ẹ̀gbà mi pé wọ́n pọ̀ gbogbo àwọn tí wọ́n ń táwọn lọ́gàsì fún àfàtọ́lẹ́yà wàlá ìtàlẹ̀ alágbàkú lọ́pọ̀ jù nù wọn bí ẹlòmí ọmọ ta ẹlòmí amúgbó ẹni táyé ẹ ti rán yányán ẹni tí ò rí bí kan lọ́mọ́ irú Kàbírù sára gan Kàbírù yóò máa amúgbó wàlá yóò máa amúgbó tẹ́ ń bá gbà tí bá ranjú gbà míì tí wọ́n bá ranjú wọ́n tí bá mi wá tún rẹ́rìn bá níjọ́ kan ní kọ orin wákà kan mo sì ń rẹ́rìn pé mo dáràn ẹ wo ọpọlọ ní mú wákà lu wákà ní mú mọ́ra wọn kò ẹ̀sìn tí ń ṣe náà kò mọ́ ń parẹ́ ẹ̀yin náà wọ ilé níṣẹ́ tó jẹ́gò mọ́jú níṣẹ́ tí gbẹ́nu rẹ́bu kíni kẹ́nu rẹ́bu àdábánijà níṣẹ́ kò ní ọpọlọ bó ṣe ó ti bóra tán ẹ wo ọ̀kan náà ti ń pẹ́rẹ́ ní akọ́ ọmọ tí ń ronú Mr. Bukola Sunday ẹ lè pè wọlé ẹ pè wọlé o ní pẹ́ parí ètò yẹn mọ́ àti wà ń bẹ̀ díẹ̀ torí inú àwọn tó yẹ kí n ṣe kọ́lìn lé ní gan tí mo fàgbàlẹ́ Mr. Bukola náà wà ń bẹ̀ tó fẹ́ pò wọlé lánàá tí mo ṣe program but lánàá yẹn mi ò ní plan àti ẹ̀ ti gba call lánàá rárá so nọ́mbà tá a fẹ́ pè nọ́mbà ló ti wà lójú screen yẹn nọ́mbà tí mo fi ń pè yìí program nìkan ni máa ń lò fún nọ́mbà tèmi gangan téèyàn bàbá mi sọ̀rọ̀ 09078312030 nọ́mbà mi gangan nìyẹn 09078312030 èmi àwọn èyí ṣe ẹni tó lè fi nọ́mbà lẹ̀ ní tà ń ṣe àṣìṣe ẹbú ẹni máa ṣiṣẹ́ ẹbú ìfẹ́ kí wọ́n dákọ̀ òun ìfẹ́ ojú wọn kámẹ́rà òun ni ìfẹ́ kí wọ́n mọ̀ nígbà tí ń ṣiṣẹ́ ẹbú tí ń ṣàbùsì no so ó ní òun akọni bí wọ́n ti ń ronú ẹni tí ò ní ronú tó lòun kọ́ yẹn àwọn òun lòun kọ́ bí wọ́n ti ń ronú òun náà máa sọ̀rọ̀ kábíyèsí yóò máa sọ̀rọ̀ rán pé bóyá tó pẹ́ nífẹ̀ẹ́ afáàtọ́ ilé ẹ̀yin tó dùn mí fújù lẹ́yìn tẹ́ ẹ pẹ́lú mọ̀ Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ mọ̀ Ògbómọ̀ṣọ́ nìyí ẹ̀yin ló dùn mí fújù níjó ni afáàtọ́ ilé gan ti dán tó dógbómọ̀ṣọ́ náà ṣé kó wá yín mọ ìyàtẹ́ tí ń jẹ bọ̀ lógbómọ̀ṣọ́ ẹ̀mú tá a ti ń face lógbómọ̀ṣọ́ ní difficulties bàbá yìí wá dé bàbá yìí wá ń ṣèlú ó ń fáwọn èèyàn níṣẹ́ bàbá yìí ń fáwọn èèyàn níṣẹ́ bàbá yìí ń somi ẹ wá ronú yẹn mọ́ hello. hello sir. hello. Sunday ló ń sọ̀rọ̀. Mr. Bukola Sunday. ẹ káàbọ̀ sórí ètò. wọ́n ní bá a ṣe ń ronú ìlú kan tẹ̀ ń parí lẹ́rìn kàbítọ́ láti wọ wèrè ń tẹ gbogbo ayé ti mọ̀. ó náà mọ̀. bọ́ ìrònú wo gan ló ń gán ní tó ń kọ́ yàn. bọ́ ti ń ronú apàdémọ́ ti ń ronú. bẹ́ẹ̀ ń ronú kò rí yẹ ẹ̀kọ́ bọ́ ṣe ń ronú.
kò gbórúkọ ẹ̀ rí láyé ronú náà ní. wọ́n lé akọ́ bọ́ ṣe ń ronú kó lè bá sọ̀rọ̀ bọ́ ṣe ń bá gbà sọ̀rọ̀ mọ́ ó lè rí nǹkan sọ. gba àsìkò péréte yẹn kò rí Tọ́lá kọ́ bọ́ ṣe ń ronú nígbà tí yẹn ń sọ wípé kábíyèsí ẹ̀yin lẹ́yìn dàwárú wọ́n ń sọ gbogbo ẹ̀ mọ́ra gbogbo àtọ́ ń gbé ààrẹ àgò ìlọlé ẹjọ́ kò rí kọ́ bọ́ ṣe ń ronú o àbí tó rí kọ́. hello sir. à ń gbọ́ yín sà. àti wọ́n ń gbé ààrẹ àgò lọ kóòtù kò rí nǹkan kan kọ́ wọn bọ́ ṣe ń ronú gbogbo ìgbà tí kábíyèsí jẹ kò tí ì mọ bọ́ ṣe ń amend everything lè bá sọ̀rọ̀ pé ọba tuntun ló jẹ everything gbogbo ìgbà yẹn kò lẹ́kọ̀ọ́ bọ́ ṣe ń kọ́yàn bọ́ ṣe ń ronú. I don't even know the age of the guy because ó láwọn nǹkan kan téèyàn kàn jẹ ní ìrọ̀lẹ́ mẹ́rin tó 35 ẹ̀ tó náà fi ń pè rẹ̀ ní akọni bọ́ ṣe ń ronú tó bá mọ bọ́ ṣe ń kọ́yàn bọ́ ṣe ń ronú ilé bàbá ẹ̀ ò ní rí bó ṣe rí tó bá mọ bọ́ ṣe ń kọ́yàn bọ́ ṣe ń ronú gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀ àwọn àbúrò ẹ̀ kò kọ́kọ́ lọ kọ́ wọn because ẹni tó máa yọ igi lójú èèyàn á kọ́kọ́ yọ ìtì lójú ara ẹ̀ ní òun bọ̀ kankan tó ń kọ́yàn bẹ́ẹ̀ iṣu lóòrùn ta àwọn pípì wọn lẹ́pọ̀ lé. ọ̀rọ̀ kan wà bẹ́ẹ̀ pé ẹ lè sọ ẹ bá sọ gan mo lè fáǹsì fún nípa parọ́ mọ́ yìí. ṣùgbọ́n àwọn eléyìí kó o wá jáde síta ẹ má àwọn ọ̀tá kìíní kan why must you put everything on a religious ground? sọ́rọ̀ ẹ̀sìn là ń sọ yìí. àbí náà tí ò yé mi nìyẹn sọ́rọ̀ ẹ̀sìn là ń sọ yìí. ṣé ìlú ẹ̀sìn l'Ògbómọ̀ṣọ́ ni. ìlú ẹ̀sìn kọ́. ọba tó lọ kábíyèsí sọ̀rọ̀ débi wípé òun ṣe ẹ̀mọ nǹkan tó ń fi láwọn iṣu kọ̀ọ̀kan ni. òun pe gbogbo wọn sí mítì òun ṣe kinní kan gbogbo àwọn evidences yẹn you did not even work on it. tán jẹ́ pé lóòótọ́ akọni bọ́ ṣe ń ronú ni torí tiẹ̀ gan pé lọ́dẹ́ àtúnyẹ tó yẹ kó ṣàlàyé pé gbogbo you analyse all those things. political analyst wà tó yẹ pé tó bá rí nǹkan tó opponent ẹ̀ ń sọ wàá gbọ́ you sit people down wà á rí pé àwọn nǹkan báyà lè fi padà wọlé sí wọn lára ti ṣẹ̀wọ̀n o. wọ́n fẹ́ two post táwọn kan fi ń sá sí wọn lẹ́yìn gbogbo ẹ̀ mọ̀ bínú kábíyèsí ṣe rí. wọ́n ló fi máa ń dàbẹ́ ni pé irú yìí báyìí tẹ́ bá ń sọ̀rọ̀ ńgbà míì àwọn ẹlòmíà fẹ́ máa mú yín lóhùn bínú yín ṣe rí ni ẹ̀yin yìí ṣe ẹni tá máa parọ́ tàn yàn yàtọ̀ séèyàn kan ẹ lọ wo gbogbo fídíò Kàbísọ́lá láti bíi 3 days. kábíyèsí díẹ̀ bí tọ́lẹ́à náà ni wèrè ló ń tẹ̀lé wèrè abukábíyèsí díẹ̀ aṣọ Adébóyè díẹ̀ ìdìgbò eléjìgbò all those things they are irrelevant. wọ́n sọ pé àgbà ló ń rárá gbà a lot of videos but ẹni tó fẹ́ kí ìlú tòrò tó mọ weak point ẹ̀ will not be that green. àti bàbá mi bá jọ ṣẹ̀ bá mi sọ tó dùn mí mi ò ní máa sọ nígbà tí mo mọ̀ pé mi mo jẹ̀bi. dípò náà ṣé bàbá ò ní vẹ́ǹtì mi. ẹ̀ hàn síta hello. pẹ̀lú yàn gbọ́ yín sà. what we have done ni pé the meeting kan analyse the progress báwo làwọn ṣe lè come in wọ́n tẹ̀ wá fi progress yẹn wọlé sí bàbá lára tí bàbá Èjìdé gan ti bẹ̀ yọ kán wá wò wọ́n because gbogbo à ń lọ kọ́ọ̀tì à ń lọ gbogbo ẹ̀ wọ́n ń sọ́jọ́ ìyá wọn síwájú ni ẹ̀sìn wọn á dẹ̀ pọ̀ gan ẹ̀gbá bá wọn. wàláì wọn mọ̀ ní kò yé wọn. ó ti ẹ̀ kán amend ẹ̀ so that even bàbá ṣèbí bàbá ọmọ ló lọ mọ even kó jọmọ Ògbómọ̀ṣọ́ kó jọmọ Ògbómọ̀ṣọ́ Addis is done the right thing but ó gbọ́mọ wèrè kan lẹ́yìn ọmọ tó yẹ pẹ̀sẹ̀ lọ ń permutate result NC BSc part-time fún tó náà lè sọ pé báyìí òun ti ní BSc tí ò lè lóyìnbó kọ táwọn sọ wípé English is not our language tó náà dẹ̀ sọ pé PhD ni bàbá òun ní nígbà PhD náà fẹ́ tó fẹ́ pé ògbó fídíò yẹn wọ́n tún kọ́ sí wọ́n defend mo lè lóyìnbó sọ fúnra lára ẹ̀ èso òyìnbó bọ̀ sóyìnbó gan náà sóyìnbó náà fi ń tò lónìí ẹ̀ ló sà gbogbo òyìnbó kọ́ náà fi tán fúnra lára yín lẹ́yìn ìbọn lura yín lẹ́sẹ̀ yín lẹ́tún gbé ìbọn lẹ́tún fi ń búyàn ó pe kápẹ́ńtà oníyàn kan PhD ọ̀dà ìwọ tó ń ṣe kápẹ́ńtà ò lè dóyìnbó kọ ẹni tó pè ní kápẹ́ńtà ń sóyìnbó
mo sì lè screenshot a lot of comments ṣé pé tẹ bá ti comment ẹ̀ tán wá ti sáré sí delete ẹ̀bọ̀ tèmi gan screenshot táwọn máa sọ pé ẹ̀ kì í sóyìnbó ní èdè wa Yorùbá là ń sọ àwọn náà máa kọ́ bẹ̀rẹ̀ sí kó òyìnbó yìí náà and nǹkan tó dẹ̀ fẹ́ prove náà ni pé PhD ò dà so a jẹ́ pé irú Kàbísọ́lá yẹn ló yẹ kó bá wá translator tá a dúró tì nítorí òun náà ń rí lò àmọ̀tẹ́kùn nǹkan tó nǹkan bá ń sóyìnbó bí àkàtúntò. àmọ̀tẹ́kùn tiẹ̀ lọ́pọ̀lọpọ̀ kan tiẹ̀ wọn ò tiẹ̀ nílò mọ̀ kankan illiterate lòun òun ò tiẹ̀. ìjọba ẹ̀ wọ́n ti ń perfect BSc fún báyọ̀ kò tún ṣe di BSc lọ́wọ́ àwọn part-time center alẹ́tìlẹ́yìn ẹ̀ gbogbo ẹ̀ náà ti ń ṣe fún wọn gbogbo ẹ̀ láti gbọ́ náà láyé wọn ò ṣe nítumọ̀ owó náà fi ń ra certificate kiri. Is it all about certificate or all about Allah, God? Ẹ ṣe fẹ́ lù láwọn pípù yìí nígbà yìí. ìfẹ́ ìlú kọ́ o. Ẹlù náà ní kábíyèsí ìṣọ́ kí ló dé tó gbé mi lọ́kọ̀. Kí ló wá fògùn kí ló fọ̀tẹ̀ kí ló fẹjọ́ orí burúkú láàrin 2 minutes báyà 2 minutes 20 seconds. Àtọ́bà bẹ̀rẹ̀ pé sọ̀rọ̀ bẹ̀ kábíyèsí ń sọ̀rọ̀. Ṣé gbogbo 2 hours yẹn gbogbo ṣé lórí burúkú ara wọn ń tẹ̀lé wọn yẹn wọn ò bomi. Wọn àgbà tí ìdán ṣe. Ṣọ́ọ̀bù tí wọ́n tán ṣe yẹn wọn ò lò. Òbí kábíyèsí sponsor tribune o lọ́sọ̀ pé kábíyèsí sọ wípé anybody tó bá máa gbòòyè l'Ógbómọ̀ṣọ́ á sanwó gidi. Àwọn náà tún kọ́mẹ́ǹtì pé kábíyèsí ó lè ní ọ̀rọ̀ owó ló gbé lójú ṣé nǹkan nìyẹn. Tẹ́ bá wọ headline tribune lánàá ara wọn náà ní yóò turn as the form ẹ̀ lónìí then you should know these people ṣé kìí ṣe owó náà ni owó náà then tó bá wá tó bá gbọ́mọ ọkọ lóòótọ́ ṣé ó yẹ kán lọ máa dìfọ́ọ̀mù mẹ́sẹ̀gì tó jáde láti ìlú wọn. Wọ́n ṣe meeting 2 hours 20 minutes headline pé kábíyèsí sọ pé máa joyè l'Ógbómọ̀ṣọ́ o gbọ́dọ̀ gbowó gidi wá ó ní tribune gbé jáde lánàá ló lọ gbowó fún tribune. But Punch báyìí rí fọ́ọ̀mù ẹ̀ lónìí because they watch the whole video then you should know there is more to these things. Bọ̀ṣẹ́ wá rí bọ́ṣe ta tó yẹn náà ṣe máa lulẹ̀ tó torí ọmọ kọ́pọ̀ jọ máa lè. wàláì àpọ̀ ọmọ kọ́pọ̀ jọ máa lè. Ọmọbìnrin gan tó ń ṣe bí ọmọ ọkọ máa lè. wàláì. Ojú á sì padà sí wọn ẹ̀rù tiẹ̀ sí ń bà wọ́n torí tẹ́lẹ̀ ò bá bá wọn mi ò mọ bí tí Kàbísọ́lá ò ti rọrùn sùn mọ́ o torí kò rọrùn sùn gbogbo òru mo kàn inú nǹkan fẹ́ máa kọ́mẹ́ǹtì pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ mo kàn wá wò pé mi ò lè máa pẹ̀lú ọ̀gbọ́jà wúrà. kọ́mẹ́ǹtì bò ẹ kàn máa wo ẹ kàn máa rẹ́rìn ẹ kàn máa rẹ́rìn pé dídìrín lélẹ́yìí. ẹ bá ti ní kọ́mẹ́ǹtì náà wá sọ yá wèrè màmá wò pé léyìn tó yẹ ká máa fún lówó oúnjẹ àmà ní mo yá wèrè. èmi kàjẹ́ máa ń fún lépè tèmi máa ń fi kọ́mẹ́ǹtì ní ẹ̀ka cruise ní kàn máa fún lépè pé eré ẹ burú ọmọ àlè mi kàn máa tiẹ̀ fi ń bá bíbá tí ẹ̀ ń bá ọmọdé wí lè máa fi ń bá wí pé eléyìí ò ní ọpọlọ jàre kò wà relevant. Àwọn awájọmọ ọkọ àtàwọn olórí burúkú tó ń kọ́mẹ́ǹtì inú wọn rí èrò tó wà ní ọ̀lù àwọn ò mọ̀ náà bẹ̀ káwọn náà lọ béèrè question. wọ́n bí wọ́n dá tí wọ́n wọlé wọ́n bí wọ́n dá. olórí burúkú ara wọn ti rẹ́jísítà sórí wẹ́ẹ̀bù tí kábíyèsí gbé kalẹ̀ o tán wá iṣẹ́ o. wàláì. rẹ́jísítà síbẹ̀ tán dẹ̀ tó fẹ́ gba iṣẹ́ o. nǹkan tí ò jẹ́ kí Nàìjíríà dà nìyẹn o. àwọn kan wà tó jẹ́ pé nǹkan tó ń jẹ lọ́wọ́ náà mọ̀. ara wọn ti rẹ́jísítà bẹ́ẹ̀ pé kán bá rí iṣẹ́ ọ̀hún báyìí ṣẹlẹ̀ mọ̀ pé kábíyèsí ò mọ̀ ta kò mọ̀ rẹ̀. bẹ́ẹ̀ bọ́ wà lára tó kọ́ rẹ́jísítà first come first serve náà ni wọ́n á fún wọn iṣẹ́ o. wàláì. tọ́ba lóla àtòrúkọ yẹn tọ́ba ti mú wọn tán ẹ máa rí ara àwọn ọmọlẹ́yìn ojú ẹsẹ̀ àwọn náà ní ẹ bá ń gbọ́ evil spirit àwọn ni o even wọ́n wò lọ́ọ̀láìn jà àwọn ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ lọ ibi kan máa ti rí kọ́mẹ́ǹtì yẹn náà ṣé Kàbísọ́lá òwò láti bẹ̀rẹ̀ dópin ni wọ́n sì parí mítìn tó fi kọ́ọ̀tù ibi tó fẹ́ kọ́ọ̀tù tó ti bẹ̀rẹ̀ sí fokún tó ta bá lajá tó ń gbó òun náà ni. mo ní wọn ẹ lọ wo táìmù tó parí mítìn kábíyèsí ò sì kú òní wọ́ọ̀lù tó ti bẹ̀rẹ̀ wèrè ẹ̀. táwọn yẹn wá náà wá ń ṣe tán lọ́hùn gbogbo ìlú tó kí lọ́sàn-án ọjọ́ yẹn kò kí i tó bá jẹ́ èèyàn Ọlọ́run ṣé kò yẹ kó máa kírun lọ́wọ́ gbogbo táìmù tí prógráàmù ń lọ kò sí wákàtí ìrún táìmù nǹkan wọn ọ̀dẹ̀ sì parí ẹ̀ tó fi kọ́ọ̀tì níta kọ́ọ̀tì. àbí nígbàgbọ́n tó wá ṣe náà nìyẹn. ẹ bá sọ pé ọ̀rọ̀ mùsùlùmí ò lè dá sí Àmọ̀tẹ́kùn Oòduà
dàbí pé òun mùsùlùmí lòun ó ti dà aláàjì. aláàjì ìyá. ṣé bá a mọ̀ pé àwọn pípì yìí ẹ ṣàkóso ètò but mo kàn láìpẹ́ ètò yín because we have to sensitize some people. exactly sir exactly sir. because kábíyèsí ló wọ́n mọ nǹkan tó ń ṣe kábíyèsí dẹ̀ dákẹ́ ní development yà ń wọnú ìlú ìwé wọn tó ń pariwo kọ́nà wájú táwọn olùwò títí tí ibẹ̀ bá ti ṣe é rìn tó wọ́n wọnú pọ́tò kọ́nà wájú ààfin kọ́nà everything yàtọ̀ sínú ààfin tó ṣe é wò ṣèbí bẹ́ẹ̀ náà ń sá lọ ṣe bẹ́ẹ̀ náà ń sá lọ ibi kan pa lọ gan-an fíìmù tó wà ń bẹ̀ gan-an wà lè wò tán ẹjẹ́ àpò lórí ẹ̀. ẹ ṣeun jàre Mr. Sunday kò ní bàjẹ́ fún yín sir. Thank you for your support. Thank you very much. Màá fi lè máa ṣe lọ lẹ́nu. Ìlọsíwájú Ògbómọ̀ṣọ́ làwọn ń jà fún. Ẹ̀yin kan sì ń jà fún personality, personal interest tí ilẹ̀ ń jà fún. Kàbísọ́ra èyí sọmọ Ògbómọ̀ṣọ́ so lè jà fún lọ́sọ́wọ́ Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin tẹ́ wá jọmọ Ògbómọ̀ṣọ́ nǹkan kan fẹ́ kẹ́ ẹ mọ̀. Tó bá dàrú lẹ́nu, Kàbísọ́ra ò ní wọ́n Ògbómọ̀ṣọ́ wá gbé bẹ́ẹ̀ o. Tó bá dàrú wàláhì àfa àtọ́lé ọkọ̀ ológun mọ̀sọ̀ yóò pa àsìkò ìpòrò ake ẹ̀kọ́ ìpòrò ake náà ti wá tẹ́lẹ̀ civil defence làbá àtọ́lé yóò padà síbi iṣẹ́ civil defence o àmọ́ nǹkan bẹ tẹ́ ẹ̀ níbi kankan tẹ́ lọ o ẹ̀yìn kan bẹ tẹ́ ẹ̀ níbi kankan tẹ́ lọ o àwọn adáhùn sọ ẹ̀ nísìn Èkó lè mi ń gbé nísìn ṣùgbọ́n mo sáà ní family lógun mọ̀sọ̀ ṣé mo fẹ́ kírun lọ́jà àgbo ni gbogbo ọ̀nà mo lè fi sọ níjọ́ mo ti dáyé bí mo kírun lẹ́ẹ̀kan lọ́jà àgbo ẹ̀kan dímọ̀ lẹ́ẹ̀kan lẹ́yìn ká lọ sanitation bàtà àwọn ṣe márùn ún gbà yẹn á lọ sanitation torí àwa ti ṣiṣẹ́ ìlú àwọn tí ń ṣiṣẹ́ fún ìlú ti pẹ́ táwa ti ń fẹ́ra wálẹ̀ voluntarily ntẹ́mi láti kékeré mi ò fẹ́yàn jẹ mo lọ ṣe gbogbo yẹn náà because mi fẹ́yàn jẹ ni á lọ sanitation inú town hall láti máa ń ṣe gbogbo wa ti máa ń pàdé all paramilitary both military civil defence gbogbo wọn láti máa ń pàdé àwọn sheriff guard àwọn èèyàn wa ní àwọn máa ń ṣe meeting nínú ibẹ̀ ní meeting base wọn nínú ibi mosque yẹn àwọn nágànkò àwọn máa lọ ń kí wọn á lọ pàdé wọn bẹ̀ aláwọn ọ̀rẹ́ yẹn wá ń bẹ̀ àwọn tájù ìyẹn kírun lọ́jà àgbò náà àkọ́kọ́ ni pé mọ́ṣáláṣí mẹ́rin lé bàbá mi Mọ̀lánà Sheikh Sọ́lá Al-Amawi aníjímọ̀ aníyídì lẹ́ni nkún mọ́ ẹni tó ti jẹ́ bọ̀ dáa tèmi Imam Zakariya ó tún ní yídì so tí n bá lọ ó tún ní jímọ̀ tí n bá lọ Ògbómọ̀ṣọ́ lé nísìn kí ni tèmi so àmọ́ àwa ń jà fún fact ni à ń jà fún òtítọ́ àtòdodo à ń jà pé ẹ má bà Ògbómọ̀ṣọ́ jẹ́ ẹ má fi ẹ̀sìn bàlú jẹ́ bẹ́ẹ̀ bá fẹ̀sìn bàlú jẹ́ nísìn agbára ẹ̀sìn ò ní ká agbára ẹ̀sìn ò ṣe kí ni kò ní ká ẹ jẹ́ àfi oyè káṣọ̀ tó lọ́ọ́ bá ń lọ ẹ má fi ẹnu àbùkù kan orí ìtẹ́ sọ̀hún ẹ má jẹ́ kí bàbá yẹn máa rí gbà tí bàbá yẹn ò tiẹ̀ lè rí ná bàbá yẹn ní Ọlọ́run ní káwọn wá ṣèlú ni bàbá yẹn tó ń sọ nísìnyí ẹ wá dúró tí bàbá yẹn sọ ní development tí bàbá sọ ní dọ́mítì yẹn ẹ rí kankan sọ ń bẹ̀ Kàbísọ́lá tó kàn ń bẹ̀ gbogbo pé nígbà pé lórí ibú ni kì í sọmọ Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ń gò ọ̀nàdébò ń gò yìí náà afọ́jú tí ń sọ̀rọ̀ yìí nísìnyí kò rí náà dáadáa gan kí máa dé ìgò nínú ìgò báyìí nínú yàrá nínú ilé lọ́wọ́ àti ní ṣe program ó tún dé ìgò èèyàn ń ṣe láìfù nínú ilé ó tún dé ìgò tẹ́ẹ̀tì mọ̀ pé ẹlòmíì ìran wèrè ni ó tún inú ilé ó tún dé ìgò nínú ilé láì jọ́pọ̀ ń lọ pátí ẹlòmíì fẹ́ ṣe láìfù yóò lọ wọ agbádá yóò lọ wọ agbádá ó tún lọ gẹ fìlà ẹ̀mí nítorí bá lọ́rùn mi ni ṣé mo fẹ́ rákùn fẹ́ ṣe nígbà yẹ́dàkùn bẹ́ẹ̀ ni pé mo lọ bí iṣẹ́ ni ẹlòmíì yóò tó lọ gba hòtẹ́ẹ̀lì yóò lọ wọ mọ́tò káàkiri èmi àní ká sọ fáàsì ká sọ̀rọ̀ àlàáfíà a máa pákéjì irọ́ lo fake life òsì káàkiri láti ráyè gbogbo wọn dandan yẹn ráyè gbogbo wọn dandan yẹn bá mi kò ní bàjẹ́ sà Mr. Olúwa Afọlábí Mr. Ṣeun Ògúnlọ́lá ẹ ṣeun wọn sà kò ní bàjẹ́ àwọn tó bá láṣẹ nìyẹn kò ní bàjẹ́ fún yín sà so bàbá onígò afọ́jú onígò
bòròrò àtọwọ́dá àfin agídí lórí oṣù sọ ẹ̀dà àfin tán eyín ẹ̀ pamọ́ ó ti mu igbó ó ti mu gbó ó ti mu gógóró gbogbo eyín ẹ̀ ti dí pẹ́ta ayé rẹ̀ ò ní ìtumọ̀ mọ́ fìlà tó dé wọn lọ sáré wá ni ọlọ wú fìlà jáde ni kò fìlà ọmọ lára gan kì í dé fìlà ó sì pé fìlà náà fi mọ́mọ́ ẹ̀ ní kíní sẹ́mi ní ìsìn mi fẹ́ kì mí ẹ rí kàbísà láti ẹ̀ tún wí kàbísà sì tó bẹ́tà eléyìí gan ayé tiẹ̀ sì tún fẹ́ nítumọ̀ ju ayé gan eléyìí gan lọ báyìí tí bóun náà tiẹ̀ sí bóun náà tiẹ̀ ní ọpọlọ tó náà ayé sì nítumọ̀ ju ayé eléyìí gan lọ àwọn náà làwọn fi wọn wéra wọn ni bàbá sọ̀rọ̀ tó pọ̀ ọ̀rọ̀ lọ síwájú wọ́n sọ̀rọ̀ bàbá tó sọ yìí pé àwọn fẹ́ kí street kọ̀ọ̀kan ó ní orúkọ káwọn fi ibi mọ́ wọn ṣe fọ́gà lélẹ̀ gbogbo oyún ẹ̀rí náà rí àwọn kò bá ń fáwọn èèyàn níṣẹ́ bàbá ní àwọn ò ní gba owó lọ́wọ́ olóyè kankan wọ́n fẹ́ joyè àwọn ò ní di owó rẹ lọ ṣe project sílùú tó máa rí lọ́wọ́ ẹ̀rí yẹn gbé jáde dábì mọ̀ páwọn ẹni yìí ọ̀rọ̀ láfíà ọkàn wọn ọ̀rọ̀ afá àtọ́líà ìgbésà bàbá rẹ̀ ti sọ̀rọ̀ kan ọba Gandhi sọ wípé ẹni tí ò bá ti àwọn lọ́ba Ògbómọ̀ṣọ́ tí ò bá ti tẹ́ Ọlọ́run kúrò l'Ógbómọ̀ṣọ́ wá lé ibòmíì lọ kí wàá ní aṣáájú má fagídí gbé Ògbómọ̀ṣọ́ náà. ẹ má fi agídí bí Ògbómọ̀ṣọ́ ọba ti ní ẹ ṣe kí ni ẹni tí ò bá tẹ́ lọ́rùn ẹ gbàlú ibòmíì lọ ọba ò lè kúrò l'Ógbómọ̀ṣọ́ fún yín ẹ̀yin lẹ́ẹ̀ kúrò l'Ógbómọ̀ṣọ́ fọba ọba ò lè kúrò lórí ìtẹ́ fún yín ọba bá lórí gbogbo èèyàn l'Ógbómọ̀ṣọ́ àti àlìjànú Ògbómọ̀ṣọ́ àtàdé àti àjẹ́ àtòṣó àti ìmáàmù àti pásítọ̀ àti kìrìsìtẹ́nì àtẹlẹ́gùn oníṣẹ̀ṣe ọba bá lórí kó wá èèyàn tí ò bá ti lè tẹ̀ fọ́ba tí ò bá lè abide my rules and regulation kó gbà fọ́ba yẹn ni kó kú o. so agídí kọ́ ṣẹ́ṣẹ́ bí ibi ìkànlẹ̀ ti wá tẹ́lẹ̀ ẹ̀ pàṣẹ síbi tẹ́ ti wá nàá sí wọ́n lé yín bẹ̀ ni. mo bí pé oògùn táwọn àwọn yun náà àdúrà wọn nígbà pé alẹ́ òní padà wá bímọ o ní dé kúrò ake eégún tuntun sẹ́ni kúrò ake mọ́ wá di ilé ọgbà ọ̀nà ọgbà ní ìsìwé ẹ̀rọ àgbà ọlọ́run sì ti ní ká láwọn tó nífẹ̀ẹ́ yín ìmáàmù mufuti ìwò nísìn ọlọ́run sì ní kó nífẹ̀ẹ́ Àfàtọ́líà ẹ lọ sẹ́dọ̀ mufuti kọ́ wálẹ̀ fún yín mọ̀nà nínú àwọn olówó tó sì ìwà lóògùn mọ́tò sí sponsor yín náà àwọn àbọ̀ olówó tí wọ́n sponsor yín àwọn olówó gbó tí sílẹ̀kùn fólè tí ẹ pé njọ́ àti gbọ́ pé wọ́n lówó wọn lọ́wọ́ tí kábíyèsí gan sí wọn rí tí láàrín ọdún kàbọ̀ kábíyèsí ṣe wọn rí ṣe rí gbogbo èèyàn ní wà bá kábíyèsí fún yàn ṣe wọ́n ń wáṣẹ́ fáwọn èèyàn wọ́n tún ṣe àwọn kọ́ńpínì ká máa bọ̀ wá káwọn ọmọ lè rí ṣe ẹ rí yàn ṣe ẹ fowó yín ẹ fi kọ́ mọ́tà sí Àfàtọ́líà mọ́nà kí ló le ẹ kọ́ mọ́ọ̀sì tó ju ọjà ẹ bá lówó lọ́wọ́ ẹ kọ́ èyí tó ju agbó lọ ẹ wálẹ̀ lọ ilẹ̀ pọ̀ ẹ lọ Sábà gbogbo àwọn ìmáàmù àbá náà wọ́n láìkì yín Àfàtọ́líà ẹ gbà wọ́n láàyè ìmáàmù bàbá ò sì lè kú lórí ìmáàmù yín kẹ́ ẹ fi Tọ́líà síbẹ̀ nígbà tẹ́ pé tí Tọ́líà ń ṣe ẹ̀ náà mọ̀ tó yẹ ní Àfàtọ́líà ni the best imam ẹ pa mọ́mù tí náà ti tó bẹ́ẹ̀ náà mọ̀ ṣẹnu ẹ̀ mú wa ẹ̀ mọ́ wútúbà ṣẹnu ẹgbẹ́ Àfàtọ́líà síbẹ̀ nígbà Àfàtọ́líà àwọn ò tí ì rí irú mọ́mù yẹn rí so gbogbo ohun tá ti wá ń kí látò mọ́sọ̀ láti gbọdún mélòó àrírun kí gbogbo àpá wọn ti tẹ mọ́mù yẹn wọn rí mọ́mù jẹ ilẹ̀ Yorùbá náà wọ́n ní Àfàtọ́líà ni the best imam gbogbo mọ́mù ilẹ̀ Yorùbá wọn ò rí wáàsí òsì wọn Àfàtọ́líà ń ṣe tá àgbọ̀ rí wáàsí wọn náà sí tá àgbọ̀ rí ẹ sì máa jẹ́ kí ló bí yàn ojú bá wọn Àfàtọ́líà sí mo fi àná Muhammad búra Àfàtọ́líà ẹ lọ bẹ̀rẹ̀ mọ́ ẹ ti ń jẹ́ àbáwá Mọ̀lánà Sheikh Salihu Al-Amawi Ad-Dabawi lápàkì wọn ò bí Àfàtọ́líà dá bí kinní kan bá ń gbin àrùn ọ̀dàkẹ́ ni bí kú bá ń gbin àrùn ọmọ wòran ni so ṣerú Tọ́líà àwọn ni wọ́n máa sọ pé ń ṣe wáàsí kan ìtọ́ ti bí àwa tí Àfàtọ́líà tí Sheikh Salihu bá ń jókòó tí Tọ́líà àwọn tí Sheikh Salihu bá ń sọ̀rọ̀ lọ́wọ́ Sheikh Salihu bá ń sọ̀rọ̀ tí Tọ́líà bá jókòó yóò mọ̀ gbọ́n ni ọ̀rọ̀ kódà ẹni tó jẹ́ ẹ̀gbọ́n tèmi níbi ọ̀rọ̀ wọn ò bí Tọ́líà dá bí wá sí ká tó wá bọ̀rọ̀ àwọn àfàtọ́ pọ̀ l'Ógbómọ̀ṣọ́ ayánájáná sí àgbà Al-Qasimi ẹ wá wo ọba ìmáàmù kéré Muqaddamul Wa'izin ẹ wo ọba wa Al-Fadirawi Farul Islam
gbogbo àwọn àfáà bẹ́ẹ̀ àfáà kan bẹ́ẹ̀ ń pè ní Dansoro àwọn àfáà yóò pamọ́ àwọn anímọ̀ṣà àwọn ogun yẹn pamọ́ ẹjẹ́ àmọ́ ogun àwọn àtàdá kọ ẹfúdá fún wọn lẹ̀ ẹjẹ́ àfi Dansoro àti àfáà Tọ́líà sí competition mo fi ọlọ́ba sẹlẹ̀rì wọn bí àfáà wọn fáwọn Tọ́líà dá l'Ógbómọ̀ṣọ́ tó bá ń fi ló fà á tó bá ní ẹ má fi oyè yẹn ká má fi ilé jẹ mọ́ wàláhì kò ní kan àfáà Tọ́líà àfáà Tọ́líà mọ́ kí ó jà wáyé lọ ṣùgbọ́n kò mọ Ọlọ́run tó mi àfáà Tọ́líà mọ Ọlọ́run táfà Tọ́líà bá mọ Ọlọ́run tó bá mọ Ọlọ́run wàláhì yóò ti kú lórí ipò mọ́mù wàláhì yóò ti kú òfúnra rẹ̀ pé ánú ẹ̀yọ̀ǹda mi ilé Ọlọ́run bá tóbi ọ̀fẹ́ tí n bá rí sọ́lọ́run ṣe ń gbé yín ṣe ibi sọ́lọ́run lẹ́fẹ́ ṣe tí Ọlọ́run bá fẹ́ yìí ẹ̀ ṣe ń bò mí mo jẹ ìmáàmù ń bì kan ìfẹ́ sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ mo ní máa sọ program mi mo jẹ ìmáàmù ń bì kan lẹ́kọ̀ọ́ yìí wọ́n ní jẹ́ wọ́n dídì fi mi jẹ́ ráàtì bí ni wọ́n lọ ń kírun fún wọn à ń ṣe gbá máa ṣe wá sí ọ̀sán ṣe dá wà lọ ní ìgbà tó yá ọba tó mọ́sá sí ní pé ẹni táwọn fẹ́ fi jẹ ìmáàmù gangan ti dé ẹni yẹn jẹ́ ọmọ bàbá tó ní mọ́sálásí yẹn ọmọ ọ̀rẹ́ bàbá tó ní mọ́sálásí yẹn òun ní ṣíṣe ni wọ́n àwọn lè ti plan pé gbogbo ìgbà tí àfáà ìbá ti ṣe tán wọn làwọn fi jẹ ìmáàmù torí pé wọ́n jọ wà ní èmi nísìnyí àjòjì lèmi ẹ dákun sẹ́yìn bá wọn fa ni wàláì tàláì bí wọ́n ti wà wọn ní alhamdulilayi kọ́dà gẹ̀mí mo tún wà náà ṣe pé tọ́ àbá ìmáàmù tó máa kírun nísìnyí o wọ́n ti dé o àsọ́lọ̀ wọn ọba ìmọ̀ ṣé kíyàn gbà fọ́lọ́run ní sinmi o ká gbà fọ́lọ́run ní sinmi ká gbà fọ́lọ́run ní sinmi ká dára ò ṣe kọ̀ láì gbà ká gbà fọ́lọ́run ní sinmi mo tún wà náà ṣe àfáà pé àbá ìmáàmù àṣẹ bí mo ti kó ń bẹ báyìí ní tí kó ń bẹ gan mo kàn anáàsì gan mo yìí ń kinu fún wọn àfáà ní kì í sì máa pa àpé kí n bá wọn ṣe àwọn tí ibẹ̀ náà mo wà tí bàbá wa gbà kan tí a pé bàbá wa Mọ̀lánà Àṣẹ́wù Ṣákírù Láì Òkìkí Ọlá tí wọ́n jẹ́ national mission gbogbo tí ń yẹ́dùn lọ́ọ̀ gbogbo Nàìjíríà yìí ní gbogbo níbi gbogbo kọ̀tún tá a wà yìí àsàlátù tó ní àsàlátù tó yẹ́dùn láàyè tó ní jàmáà tó wọn kò sí wọ́n ti pè mí nù pé àfa àwọn gbádùn yẹn a máa ń gbóhùn yìí tó yẹ máa ṣe wá sí kí n tó kírun lásìrì á ṣe lásùbà a máa gbádùn àfa o ẹ máa bọ̀ wákàtí máa ṣe sí Ọlọ́run bàbá sì kọ́ mọ́ṣáláṣí kan tí bàbá wọn tó wà ń bẹ dandan ní wọ́n ní àwọn ṣẹ̀kẹ́ bàbá wọn kírun ń bẹ̀ wọn nígbà wo ya fúnra mi nìtún lọ́gán mọ́ kí wọ́n lé mi nígbà tí mo tún ti bí sí ni èmi tí mò ń fèsì ẹ̀ mẹ́ta sọ̀rọ̀ ẹ̀yẹ bí 5 sọ̀rọ̀ péré ẹ̀bí yẹn bí 10 mọ́ṣáláṣí láti bí yẹn tẹ́lẹ̀ mo wá dẹni tí ń fèsì yẹn bí 1000 tí mò ń ṣe wá sí kí wá yan rí síbi tíráàtì fún pé ara o ìlẹ̀kùn ń bẹ o ìmọ̀ṣá wà ń bẹ ṣé ibi tí mo wà yìí ṣe ń débẹ̀ ní táwọn sọ fáwọn àtọ́lẹ́à nìyẹn tẹ́ bá jẹ́ ni Ọlọ́run mọ́ ti ń fa wàhálà wọn àlàáfíà lẹ́ni ló máa ń jà fún wọ́n yìí sá àtọ́ bá wọn lè jà ìlú náà kọlu sálámà àlàáfíà lẹ́mọ̀ jà fún ẹ ti kú lórí ipò yẹn ṣùgbọ́n gbogbo ẹgbẹ́ ọba lọ kóòtù ẹ fẹ́ kú ń bẹ̀ ni àwọn èèyàn kan mọ tragedy tí àfa àtọ́lẹ́à ń lò gbogbo pé à ń sìn bẹ ọba náà àníṣe àwọn ọgbà àwọn alẹ́gbẹ́ lọ sí kóòtù àwọn Ògbómọ̀ṣọ́ lẹ́gbẹ́ lọ kóòtù kí sọba gbogbo Ògbómọ̀ṣọ́ àdẹ̀gbà ẹ sì rẹ́dí àti gbé ẹjọ́ kù ní kóòtù ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ yẹn lábà kò sí kíní kò nídìí àfẹ́ ẹ̀rọ táwọn lẹ́bẹ̀ ẹ̀ bá bẹ̀bẹ̀ lẹ́ẹ̀mẹ́jọ ntí ọba ní kẹ́ jùlẹ̀ náà bàbá pé ọmọ ó ní ọmọ mo fi aago kan nulẹ̀ ọgọ́ tó wà lọ́wọ́ rẹ̀ ń wọ́kọ́ ló ní wọ́n ní dáàdì mi bá ń bọ̀ ọmọ sí dáàdì mi má bínú dáàdì mi má bínú yìí lọ́sẹ̀ mi alágó tó wà lọ́wọ́ ẹbá tó bá mú aago ọwọ́ rẹ̀ wá ọ̀ ń bẹ̀bẹ̀ sọ́jọ́ra wọn aago sì sọnù káwọn sọnù ń ṣe wọn ní ká má bínú ìmáàmù tí wọ́n ní kẹ́ ẹ ṣe ń tẹ́ṣe kò yẹ kó bá ẹ̀ lè rí ṣe ẹ̀ wá ń bẹ̀bẹ̀ tẹ́bẹ̀ lọ́wọ́ kàn ní ọlọ́run ní fẹ́ni kọ̀ọ̀kan wálẹ̀ gbogbo ẹni tẹ́ ti pè wọlé tẹ́ ti dá sí ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan làákàyè ò ní dàrú àlàáfíà ó sì jọba nínú ẹni kọ̀ọ̀kan wa àwọn ọlọ́run ti ní kàláfíà jọba nílé wa ọlọ́run ní jó kú mi láéláé gbogbo àwa tí a ń béèrè nǹkan kan níwájú ọlọ́run
wọ́n wọlá pé tá à ń ṣe dá ara tọ́lọ̀ ní a máa ṣe ni ká máa sòtítọ́ ẹlẹ́yìn òbẹ́ àbí à ń sọ̀rọ̀ fẹ́nu èmi yìí sọ̀rọ̀ fẹ́nu ń tarí là ń sọ yìí gbogbo ẹni tẹ́ ẹ sì ń kún wa lọ́wọ́ dátà àwọn àwọn kan bẹ owó ni dátà tẹ́ ẹ máa fi ṣe dátà lórí ẹ̀mí ní parọ́ fún yín kò easy náà ọ̀sẹ̀ ọdún mélòó kan láti wà lórí kíní náà láti ń ṣe láàrin fowó wá ṣe dátà àwọn kan náà máa ń kún wa lọ́wọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo yín bẹ́ẹ̀ lọ níjó sún yín ẹ̀yin tẹ̀ fi kọ́ káàdì yín pè wọlé gbogbo yín pátá ọlọ́run níjó sún ẹnì kọ̀ọ̀kan wa kò ní bàjẹ́ fún wa lánàá ibi lọ́dọ̀ ọlọ́run ọlá mọ̀lánà àṣàmà Tìjàní wọlá àfàgbà mọ̀lánà Alhaji Ibrahim Niyas kó wọlá wọlí láàní àfàwà Sheikh Sharif amawulawa Aidara kó wọlá àfàwà Amadu amawulahu fàgbà kó wọlá àfà mi mọ̀lánà Sheikh abuna bàbá wa Sheikh Al-Imam Salih Abdulsalami Alamawi bàbá lápá ké wọ́wọ́lá àfá wa nílùú Èkó ń bí bàbá wa Sheikh Shakirullahi Òkìkíọlá wọ́lọ́gbọ́ àwọn àfá wa ọlọ́run gbogbo yín pátá ọlọ́run wọ́n jẹ́ wọn bàjẹ́ Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ bàbá olókìkí inú ẹ̀ka yẹn pa àwọn àfá àti wa wọ́n tún máa ń kún wa lórí dáadáa ni kí ni tí mo fi ń stand kámẹ́rà yìí àwọn ni wọ́n gbé fún mi àwọn náà gbé fún mi wàláì wọ́n tún fún mi níná báwọn fún mi máìkì ìmí èlò ni pé mo fi máìkì tún prógrámù yẹn torí àwọn àfáà táwọn ṣùgbọ́n àwọn àfáà tọ́lọ́run fi mí sọ́dọ̀ wọn àwọn àfáà tí wọn kì í bẹ̀rù ọ̀tọ̀ ọ̀rọ̀ ni láti sọ ṣé o sọ́ọ́lù no wọn kì í bẹ̀rù ọ̀tọ̀ ọ̀rọ̀ olókìkí náà no àwọn eléyìí ń sọ̀rọ̀ lọ́wọ́ ilé ọba wọn ò sọ fún ọba pé tó bá o sí ọ̀dà tó bá sí ní ọ̀dà so kì í sáwọn tán máa ń ṣàbòsí ọwọ́ Isaac àti bìsí á pa wọn o àwọn ayọ̀lá rẹ̀spẹ̀sà àwọn adìyẹ kò ní bàjẹ́ àti bìsí á pa wọn tó oníyàn ṣe lọ́bẹ̀ sí àwọn tá a fi fẹ́ jẹ́ ẹ̀kọ́ yẹn tẹ́ pé wọlé bàbá wa Asadullah kìnìún ọlọ́run ìmọ̀lẹ́ àdínì bàbá ló bá ní ká àwọn kan fi kọlù náà fi kọ́kọ́ wọlé ọlọ́run níjó bàjẹ́ kárí gbogbo ẹni tẹ́ ti pè wọlé láti Ìwó ní Ògbómọ̀ṣọ́ ni ọlọ́run níjó bàjẹ́ fún yín òtítọ́ lékè òtítọ́ ní ó lékè òtítọ́ ní ó lékè arákùnrin onígò àtúnrẹ́ sí fídíò mi o bí tó ń àlejò tí wàá dónlé lọ́ àmọ́ wò àfin o kírímù yín ọlọ́run níjọ́ tán tó bá lè mú kírímù tó fi ra kírímù tán tí ó tábà ṣe fídíò mi à ń bọ̀ á tún fún ọ lésì o wà ní fọwọ́pàá tó wá jẹ́ àtúnṣe bó jẹ́ tó ń bú ọba ọjẹ́ ìyáyún náà ìyẹn ti sátìn ọlọ́run pọba ní agùnmọ́ nìyí ní ti ẹ̀ gbọ́rọ̀ ẹ̀dí bẹ́ẹ̀ gan olúwa wọn ń pe kábíyèsí wa lágùnmọ́ nìyí kò ní dá fún ọ kò ní dá fáwọn ọ̀ràn rẹ àwọn tó ti gánú yín inú ilé rẹ kò ní dá fún wọn orí ẹ ti dàrú agùnmọ́ nìyí bá bẹ́ agùnmọ́ nìyí olùsì tó wíì jẹ́ nìyẹn arọ sọ́fì aláàmọ̀ àdàbàwì alògbómọ̀ṣọ́ wí ọmọ onídàbà àròsọ́fì onídàbà 1 àwa ojúlówó ọmọ Ògbómọ̀ṣọ́ àwa tó bá láṣẹ àwa tó bá láṣẹ àwa tí ìsọmọ Ògbómọ̀ṣọ́ mọ́sọ́lẹ̀ kan sí ilé onídàbà nílé bàbá mi lápàké jẹ́njú ilé bẹ̀ fún ọ lè fẹ́ lọ dáàdì mi sì ń bẹ láyé lọ bá dáàdì mi nílé kọ́ lọ kàn mọ́lé ẹni lọ arrest wọn títí yẹn wá fẹ́ ta àyè ẹ lọ lu dáàdì mi mọ́lé títí yẹn ọba ti ta tó bá ti dá pàké sórí street àpàké yẹn family house Akálà Ọlọ́run ilẹ̀ Akálà the same street náà ni tó bá dé bí street àpàké yẹn sọ́pọ̀ lórí onídàbà wọ́n mú orílẹ̀ bàbá mi Ọlọ́run bèrè Abdul Ganiyu Àdèyí sọ́pọ̀ ń bèrè Àdèyí bàbá Sàká bàbá Lúkú sọ́pọ̀ ń bèrè wọn wọ́n ju ẹnu lé wọn fún ọ ọ̀gbọ́ bí bàbá mi nù Ọlọ́run kọ́ fọ̀run kẹ́yà mi ajá Sàfúrátù Àyìnkẹ́ ọba ló ń fìtílà nílé ìyá mi l'Ógbómọ̀ṣọ́ ìwọ náà jáde ju ilé bàbá rẹ káwọ́ bó ṣe rí ju ilé ìyá rẹ káwọ́ bó ṣe rí kó tó dá sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ìyá wọn ti bí ọkà bí sára tẹ́lẹ̀ bó ń lé bàbá rẹ bó ń lé ìyá rẹ akọ́mọ ti ń ronú tí ò ní ronú bó lé bàbá rẹ àti ilé ìyá rẹ ọ̀nàrẹ́bù Dèdìrìn onígò kìíní mọ̀ ń gbàgbé mọ́ Adébọ́lájẹ́ àbí Adébọ́lájẹ́ Adébánjí sọlé bàbá tiẹ̀ náà ó ní jó bàjẹ́ Mr. Zik Ayọ̀lá respect sir gbogbo wa pátá kò ní bàjẹ́
akú múra akú pín ọ̀sẹ̀ yóò dá yóò ràn fẹ́ni kankan wá ẹ share program yẹn kẹ́ love kẹ́ like one love Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ Ọba Gandhi respect ọba olóríire àwa ẹ̀ṣẹ̀ ayélu ẹ̀jẹ̀ ńlọ we dey your back play we dey your back well àdúró tẹ́yẹ̀yàn ọba tíà ní bàjẹ́. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.